wá orogún nínú èdè kákọ́kọ́ sọ̀tún máa ìṣùgbọ́n orogún pẹ̀lú ọlọ́run wọ́n dábà lọ ṣíríkù nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ ní pé ká fi nǹkan kan ṣe déédéé nǹkan kan ká fi ẹnìkan jọ ẹnìkan kan ká fi ẹnìkan ká gbé sípò ẹnìkan wọ́n wá ní nínú ṣẹ̀rí ọlọ́run ìtọ́npẹ̀ ní ṣíríkù ó ní ẹgbẹ́ tí kọ́ fi ṣẹ̀rí ní àwọn onídìí máa ń wọ́n ìdáhàdà fi òkùnkùn ìyá tuntun ìtọ́pẹ́ ní bọ́lá ọba Allah orogún nínú ṣẹ̀rí ọlọ́run òun náà ní àwọn aṣẹ́ tó yẹ kí Allah subhanahu wa ta'ala nìkan ni wọ́n dá ṣe kéèyàn wá láti ọgbẹ́ àpọ́ọ̀sì pẹ́ra rẹ ní mùsùlùmí bọ́ wá gbà pẹ́lú omi tún ṣe lẹ́yìn ọlọ́run àbí bọ́ máa gbé lọ́sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́ lápẹ̀júwe ewu ẹ̀ nínú àwọn aṣẹ́ tó ọba Allah subhanahu wa ta'ala máa ń dá ṣe tí rẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ tún ní àjọkà pẹ́lú omi náà tún ṣe bọ́lọ̀ ṣe ń ṣe òun náà ní pípa ní àti yíyẹ ìjọ tí wọ́n bá ti wà nínú orí mùsùlùmí pẹ́ nìkan jáde láyé ó wá gba ẹgbẹ́ ikú eléyìí ẹsẹ̀kú ọlọ́run pé ṣe mùsùlùmí tó pé ó gbọ́dọ̀ gbérú ìgbàgbọ́ yẹn pàdé ọlọ́run torí kò sẹ́ni kan tó lè pa àyàn ẹni tó jáde láyé yẹ kò sẹ́ni ó fẹ̀mí sí ilá ju ọlọ́run lọ bí wọ́n bá ní ọ̀hún kí irun fọlọ́run ọba àwọn tọ́wọ́n bá gbìyànjú láti mójútó gbogbo àwọn nǹkan ẹ̀yìn ọ̀kadéwájú ọlọ́run ọ̀dẹ́ bá ṣe kàkàkà ìbọ́lọ̀ wọ́rọ̀gún ní gbogbo àwọn gẹ́lá ìdí nítorí pé iṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo òun náà ní pípa ní ọlọ́run nìkan ló lè dá àyàn pa ẹni ọlọ́run bá ṣetán tí ó pa ní òde àdìláyé kódà ẹlòmíì ń lé ọlọ́run lè lò sábà bí ó kó yìn ìbọn mẹ́nìkan kẹ́ni ìyẹn wá jáde láyé àwọn àfáà mẹ́ta òní ìdúró yìí wá pé láwọ sọ́ọ̀bà lọ jáde láyé sẹ́yìn náà ni ó àmọ́ lọ́n fẹ́ lò sábà bí kẹ́ni ẹni ó sọ oríire yóò sọ orí ibú látara kú rẹ̀ so ẹ̀mí kan ò lè jáde láyé láláìsí ọ̀dọ̀ ọlọ́run ọba àwọn ọmọ ẹ̀ láláìsí mà sí ọlọ́run ẹ̀ eléyìí ní ìgbàgbọ́ tó lálàáfíà kìí ṣe pé ìgbàgbọ́ wa kù sí ní ká máa kírun ká máa gbà rẹ̀ ká máa ṣiṣẹ́ olóore nìkan nábì pé wá mùsùlùmí rárá o ìgbàgbọ́ wa ó gbọ́dọ̀ wà yí pé gbogbo tọ́lọ̀ ń ṣe òun nìkan láàgbà pé òun nìkan ló lè dá ṣe ẹni tá a bá rí pé ń bẹ láyé ọlọ́run ọba Allah ló fẹ́ kó máa bẹ láyé ẹni ó bá jáde láyé káàkiri ìgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ń mú sọ́dọ̀ ikú rẹ̀ wá lè wá látara sábàbí tọ́lọ̀ bá fẹ́ àmọ́ pẹ́ nìkan jáde láyé ọlọ́run wa mọ̀ sí wọ́n ní irú gbàgbọ́ báyìí kì í ṣe gbàgbọ́ mùsùlùmí tó lálàáfíà bákan náà jíjẹ mímu kò sẹ́ni tí ń ṣe é fún yà dídáàbòbò kò sẹ́ni tí ń ṣe é fún yà tó ju ọlọ́run lọ ìjọba ti fi sínú gbàgbọ́ rẹ pé nǹkan kankan lọ́wọ́ máa fi wá dáàbòbò lẹ́yìn ọlọ́run ìrún orí oníṣẹ́ ọlọ́mọba níwájú ọlọ́run kódà tó bá yẹ pé àfa ní bá ń pè yàn sí àkíyèsí àbí ń pè yàn sí ojú ọ̀nà yìí pé oye ojúbọ ògbọ ọmọ lọ́wọ́ èkúrọ yá wà nǹkan sọ̀rọ̀ ara rẹ jáde sọ̀rọ̀ ara rẹ irú àfààyàn ẹsẹ̀ rẹ ti bàjẹ́ wájú ọlọ ayàlá kàfún ara wa yìí nínú súrọ́tù Zumar tọ́lọ́wọ́n bá Allah sọ́fà nípa Muhammad sallallahu alaihi wa sallam pé walaqad uhiya ilayka wa ila alladhina min qablika ọlọ́run láti ránṣẹ́ sí ìrànlẹ́bì àtàwọn tó síwájú rẹ àti ránṣẹ́ sí wọn la'in ashrakta ẹ̀tọ́ èmi ọlọ́run tẹ́ ẹ bá gbé lọ́fẹ́ nìkan nínú àwọn ẹ̀dá mi kódà nǹkan yóò bá jẹ́ màláìka kò sí tó kọ́ lọ́gbọ̀n ní pé màláìka lọ́ wá ń pè èyí ṣe bọ́ọ̀rì ọlọ́run ni wọ́n àbí astaghfirullah àwọn màláìka ṣe kú jíṣẹ́ ọlọ́run ni wọ́n oye àwọn tọ́lọ̀ wọn bá wọ́n fún ọmọ ní màláìka ọ̀ gbọ́dọ̀ gbẹ́jọsìn tó yẹ kó fún ọlọ́run kó gbé lọ fún wa ọlọ́run nípa nẹ́bí ọlọ́run bá dẹ́rù ẹ̀ wò láyé àpapọ̀ nà àmàlúkà ọlọ́run ní ìpàṣẹ àrí ànẹ́bí rẹ̀ wala takunanna minal khasirin ọwọ́ wa náà tó ṣòfò nígbà ọlọ́run sọ fún ànẹ́bí rẹ̀ tàlàfà tí ó máa wá pe àwọn èèyàn lọ sí ìbọ́lọ̀ ọba Allah olórí ìwádà àbùkù àgbẹ̀rẹ̀ ọba lọ́sọ́dẹ̀ ẹlòmí àyàfi ọlọ́run Allah nínú ọ̀nà táwọn èèyàn ń ga wádà àbùkù lọ́sọ́dẹ̀ ẹlòmí yàtọ̀ sí Allah òun ẹ̀ní ká máa fi nǹkan sọ́ra kódà tó yẹ pé tí ọmọ ń sọ́ra yẹn tíra ni wọ́n dì síbẹ̀ ẹ bọ́ níwájú ọlọ́run Allah torí tíra yẹn ò lè dára ẹ̀ sọ kátó wá sọ pé yóò sọ wọ ọlọ́run subhanahu wa ta'ala ń yọ wá pé gbogbo àwọn tí wọ́n ń pè ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba Allah àbí wọ́n mú agbára lọ́sọ́dọ̀ ẹlòmí lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run ọba Allah yọ wá pé dọ́wọ́ fa pọ́ọ̀lì wọ́n ní ọkùnrin ọlọ́run ní àti tẹ́ fi ń sọ́ra pé àtẹ̀yìn náà ọ̀lẹ́lẹ̀ yìí méjèèjì
so nípa bẹ́ẹ̀ jàmá nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń bọ́ lọ́wọ́ bá lọ́wọ́ ológun ó lẹ́ni pé ẹ̀tọ́ ọlọ́run kẹgbẹ́ lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá lọ́wọ́ tó máa ń dá ṣe òun náà ní rírọ̀jò kí wo ní nínú ọkàn rẹ pé òjò tọrọ yìí àwọn kan ló fà á ìgbàgbọ́ rẹ ti dínkù o ìbọ́lọ́wọ́ ológun lélẹ́yìí o tí gbogbo àwọn yẹn bá ń sọ jáde lẹ́nu kò tọ́ sí wọn mùsùlùmí kéèyàn sọ́jà òjò tọrọ yìí ó ti yé àbí òjò tí ó rọ̀ yìí kéèyàn ní àwọn tí wọ́n ń ṣe búlọ́ọ̀kù àbáwọn tí wọ́n ń wa yẹ̀pẹ̀ ní lè kí náà ń pè é lódò àwọn ní òjò kójò yóò rọ̀ ẹnìkan sọ ọ̀rọ̀ jáde ládùúgbò ìlú ọkùnrin máa ń bẹ̀rẹ̀ ìwé ní ká ti mú fún ọ yìí torí lẹ́nu nígbà sọ̀rọ̀ jáde ọ̀gá ọ̀nà eléyìí jí ẹ má sọ̀rọ̀ òjò kan rọ̀ ládùúgbò kódà kìí sàdúgbò wá ní ilé kan débi pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ọ̀gẹ̀dẹ̀ lówó lọ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ikú ilé mi ó balẹ̀ mi jẹ́ ẹ̀gbọ́n dárákùnrin yìí tí ó sọ ni ó ní àwọn tí wọ́n mú òjò ní ó ní òjò náà wá bínú ó sì bẹ̀rẹ̀ sí ní bàǹkan jẹ́ nìyẹn ẹ̀dá kò ní ọlọ́run ní tó wọ́n ní ilé ìbọ́lọ̀ mọ́rogún nìyẹn o nítorí tó ọ̀pọ̀lọpọ̀ wa fọkàn sí pé ìbọ́lọ̀ mọ́rogún yìí máa ta epo sórí ta nìkan ni àbí máa lọ bọ òòsà nìkan ni rárá o ìbọ́lọ̀ mọ́rogún ó kẹnu jù báwọn lọ sẹ́bà nẹ́bí Ibrahim láńsọ ya alẹ́ sàlá ní bí ọlọ́run pé gbogbo tí wọ́n ń pè ní ìbọ́lọ̀ mọ́rogún kó jẹ́ kó wọn àtàwọn àwọn ọmọdọ́mọ ọmọ àwọn kọ́lọ́wọ́n bá wọ́n gbé àwọn jìnnà sí so nípa báyìí ọ̀nà táwọn yẹn fún kọ́lọ́wọ́n bá wọ́n lógún ọ̀nà tó pọ̀ ni wọ̀tọ̀kọ̀rọ̀ wálẹ̀ Yorùbá lónìí ajé aláìmọ̀kan rẹ̀ eléyìí tó wá sí ìyà láàánú òun náà ni pé àwọn tó jáwọn àfáà gan wọn ò mọ ìyàtọ̀ láàrin ẹbọ àti ògbòròsà ẹ̀sìn ọlọ́wọ́n ọba wá ó pè wá sákìyèsí táàrẹ̀ bá ń ṣe wá ká lu àwọn nǹkan kan tí ó máa jẹ́ sábàbí pé tí ó máa jẹ́ ìdáàbòbò fún wa àbí tí ó máa jẹ́ ìwòsàn fún wa tí ó máa jẹ́ ìwòsàn fún wa oye ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀nà táwọn èèyàn wá ń gbà wá ìwòsàn lónìí ẹ̀bọ ló bá dé kìí ṣe ọ̀nà tẹ́sí ọlọ́pàá wọn gbé kalẹ̀ bó láti mọ̀ bẹ́ẹ̀ òun náà ní ká ní oògùn tó bá fẹ́ lò ẹni ìwòsàn tó bá fẹ́ ṣe ó gbọ́dọ̀ jẹ́ pẹ́sẹ̀ rí ọlọ́run ọba Allah ló gbé ìwòsàn yẹn kalẹ̀ fún ọ ó lè gbé kalẹ̀ fún wa direct ó lè gbé kalẹ̀ fún wa indirect ọ̀nà oníṣẹ́rí ọlọ́run fi gbé oògùn ìwòsàn kalẹ̀ fún wa òun náà ní ká ní oògùn tó bá fẹ́ lò tó bá yẹ pé oògùn yẹn òun àti ntọ́ àìsàn tí ń ṣe ọ yẹn wọ́n jọ pàdé ara wọn ṣẹ̀rí ọlọ́run ní kò ṣe tó burú mẹ́ láti ìlú eléko ìṣòwò ẹ̀kọ́ nítorí pọ̀pọ̀lọpọ̀ náà àwọn afáwọn máa sábà ń sin ìtú lónìí àníkọ́ Muhammad sallallahu alaihi wasallam tàdáwọ̀ ya ibadallah kẹ́lìmọ̀ tàdáwọ̀ lẹ̀ àníkọ́ ní àná oògùn òwòsàn ni oògùn òwòsàn lànàbì sọ́mẹ̀ tàdáwọ̀ ya ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ máa lo oògùn òwòsàn gbẹ́fà inna Allah nítorí pọ́lọ́wọ́ Allah lam yaj'al da'a illa wada'a lahu shifa nítorí pé ọlọ́wọ́ bá Allah kò ní dá ìsàn kankalẹ̀ àyàfi kó pé ìwòsàn rẹ̀ tí alimahu man alimahu wa jahilahu man jahilahu àwọn tó máa ń máa àwọn tí ó máa ń wòsàn máa sòṣèlú ọlọ́wọ́ bá Allah gbé ọ̀nà kalẹ̀ fún wa tí àìsàn bá ń ṣe ọ́ ó yẹ kó lo oògùn sí tó kú bẹ́ẹ̀ àmọ́ oògùn tó lò yẹ ọgbọ́dọ̀ rárí dájú pé oògùn tó fẹ́ lò yẹ àtàìsàn tí ń ṣe ọ́ yẹ àwọn méjèèjì ó pàdé ara wọn lápẹ̀jú ẹni tó rí fọ́ tó wá lo paracetamol àbí ewé náà ni wọ́n ní kó gbóni tó wá mú ṣe é mẹ́tẹ́ oye oògùn tó lò yẹ àti àìsàn tí ń ṣe yẹ àwọn méjèèjì ó lọ wọ jàkadì oògùn tó lò yẹ ọlọ́run ló sábà tí yóò bú bóyá immune system rẹ yóò bú sí ni yóò wá lọ dákọ́ àìsàn tí ń ṣe yẹ ọlọ́run wá ló sábà bí kí àárẹ̀ yóò lọ fún eléyìí yẹn oògùn òsàn tẹ́sí ọlọ́run àbá ní àgbò àmọ́ èèyàn ń wá owó bàbá àbí èèyàn ń wá ìdáàbòbò wọ́n wá ní kéèyàn ó mú ewé àtẹ̀gbò kan kéèyàn ó lò pé àwọn àfẹ́sì ni ó yí wa pé ẹbọ nìyẹn kí ló ní ó jẹ́ bọ òun lẹ́nu pé oògùn tó lò yẹn àti owó tó fẹ́ rí yẹn àwọn méjèèjì ò lè pàdé ara wọn nítorí pé owó tó fẹ́ rí ìta lówó wà ó ti oògùn tó lò yẹn inú rẹ ló wà bó o ní oògùn yóò sì wá lọ kọlù sínú ó sì wá lọ fọ owó jáde fún ọ nítorí ó dẹbọ nìyẹn o ọtí wà ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn àlìjànnú kan èyàn lè lò kówó dé ọlọ́ àwọn míì wọ́n lè ṣe kówó dé bọ́lọ̀ bá fẹ́ ẹlòmíì sì ń lo owó ìmọ̀dé àmọ́ tó bá lò tó bá dé àbọ̀ lò ọrí tó fẹ́ wọ́n lọ ti wà ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí àwọn nítorí pé gbogbo òògùn tá a sọ yẹn àwọn àlìjànnú mi máa ń dìde látara òògùn míì téèyàn bá lò
àwọn àjẹmú yẹn ní ò lọ ṣiṣẹ́ ẹni tó fẹ́ máa tà ní sítórì nǹkan mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ ẹ̀dá kò sí sítórì mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ yẹ sóhun ló jẹ́ tí ó máa tajà ní àyàfi tó yẹ pé àwọn àjẹmú kan ń bẹ níbẹ̀ wọ́n dìde wọ́n máa lọ bá àwọn èèyàn nípa àkọ́wá ṣọ́ọ̀bù tiẹ̀ sọtọ́ ọba ti dáhùn eléyìí wò àwọn àbájọ wa pé ọtí ń kọ́ lọ́wọ́ owó irun rẹ ọlọ́run nípa lọ́wọ́ rẹ̀ so ìdáàbòbò tó ọba fẹ́ wá ó gbọ́dọ̀ jẹ́ pé ọ̀nà tẹ́sí ọlọ́run ọba lọ́wọ́ tó ń là kalẹ̀ fún wa táwọn fi wá ìdáàbòbò ọlọ́sọ bá wọn nẹ́bí ọlọ́run pé dáì kàkújọ lọ́ ìyá bí ní ìmọ̀ ìyẹsẹ́ òwe rẹ̀ báyìí ọlọ́run ní ìmọ̀ ìwọ̀n ọlọ́run ọba lọ́wọ́ ẹni tó bá pọ̀ òun lòun máa ń fún o ọlọ́run wà lọ́wọ́ ṣọ́ọ̀bù ọlọ́run ní tẹ́ bá bá mi wọ́n ogún làhábìtọ̀ àìní ìlú máa gáàlù yà wọ́n gbogbo tẹ́ ṣe ọlọ́run ní ìbáṣẹ́ yẹ àwọn nẹ́bí ọlọ́run fẹ́lẹ́ yìí so ní bàbá ìjàmbá mùsùlùmí àwọn àbá àjọ yọ pé definition tá a máa fi máa ń dán pè ní bọ́lọ́run ogún òun náà ní pé gbogbo tó bá yẹ kọ́lọ́run ṣe tó ọba ti wá wà lọ sóde nìkan náà àwọn ẹ̀dọ́ ọlọ́run ọwà náà wọ́n dán bọ́lọ́run ogún má fojú sí bí ẹni tí ń takò sórí ta àbí tí ń takò sórí òkúta nìkan lẹ́lẹ́bọ́ ìwọ náà tó jòkó tó wá mọ́sálásí àmọ́ tó bá fẹ́ ṣàdúrà ọ̀n pè é lómi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala tẹ́lómi bá fẹ́ ṣàdúrà ó lè kọ̀ọ̀kan náà wà níbi ọ̀rọ̀ tẹ́lómi bá fẹ́ ṣàdúrà ó lè pe ọ̀kan náà wọn ṣẹ́wó tẹ́lómi bá fẹ́ ṣàdúrà ó lè pe ọ̀kan náà wọn màláíkà wọ́n ní ìkọ́lọ̀ gbogbo àwọn ọ̀gá yìí ẹ̀bọ náà ni gbogbo eléwé ẹ̀ka gbìyànjú láti kílẹ̀ rẹ̀ tẹ́ bá láwọn àfa àtàkùn lórí táwọn afẹ́ máa tákù ẹlẹ́bọ ẹ̀sọ́ fún gbogbo àfa àti ó tákù ẹlẹ́bọ yẹn pé ẹni tí ń takò sórí ta nìkan kọ́ lọ́ọ́ tákù ẹni tó wà mọ́sálásí náà ti ń pè é lómi yàtọ̀ sọ́lọ́ wọn ọba àmọ́ ẹlẹ́bọ lòún tọ̀ náà kátàkù ń tọ̀ náà ẹni tí gbádùn ààrẹ lọ síbi sàárè ẹlẹ́bọ lòún náà kátàkù òun náà oye so nípa bá ìjọba mùsùlùmí ọ̀nà táwọn èèyàn ń gbà wọ́n fi kọ́lọ́ ọba aláwọ̀ àwọn ọ̀nà tí ó pọ̀ nítorí àsìkò abúlé tí wọ́n ń bẹ́ ń bí kọ́lọ́ ọba aláwọ̀ ológun náà pé ẹni ọba kú lórí ọlọ́run ní orí ọlọ́run sọ bá jẹ́ wà Muhammad sallallahu alaihi wasallam pé ọlọ́run ní innahu man yushrik billah ọlọ́run gbogbo ẹni ọba tó wọn ọlọ́run ọba aláwọ̀ ológun faqad harrama Allahu alayhi al-jannah ọlọ́run ní òun ti ṣe àlùjánnà léèwọ̀ fún gbogbo ẹni tí bá ń fún ọlọ́run ọba aláwọ̀ ológun ọlọ́run ọba wa wù náà ọlọ́run níbi tẹ́ni yóò wá parí ọ̀rọ̀ rẹ̀ sí òun náà nínú náà wà má lè dọ́ọ̀lì mí náà mí náà sọ ọlọ́run gbogbo ẹni tó bá wá kú lórí ẹbọ yìí kò ní rárá sí lọ́dọ̀ ọlọ́run ọba kò sẹ́ni tí ó dalẹ̀ kódà ayé àkẹ́gbẹ́ wa fún ayé gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ọba àwọn àlè borí ní àbẹ́ bá kú lórí ẹ̀ wọ́n lọ́ba fẹ́ ẹni ó mutí kú ẹni ó jalè kú ẹni ó ṣe sìnà kú ẹni ó gbowó èlé pé tí ò túbá ó wá kú lórí ẹ̀ kó ta tẹ́tẹ́ kú tó bá wu ọlọ́run lè borí àwọn tẹ́lẹ̀ bá kú lórí ẹ̀ bọ́ ọlọ́run lè borí tó ń tọ̀ ọlọ́run ọba Allah ni inna Allah ẹgbẹ́ tó ọlọ́run ọba Allah la yaghfiru an yushraka bihi òun ò ní forí gbogbo ẹni tó bá kọ́ ọlọ́run ọba Allah òun wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá kú lórí ẹsẹ̀ mi yàtọ̀ sí ìbọ́lọ̀ ọba Allah ológun ọlọ́run tó bá wù òun lè borí ìbọ́lọ̀ ológun ó ní agbára pọ̀ adébìnrin sallallahu alaihi wasallam adébìnrin mamata wa huwa yushriku billah dakhala an-nar adébìnrin gbogbo ẹni bá jáde láyé ó wá wà ní ẹtí ìbọ́lọ̀ ọba Allah ológun yíwọ onítọ̀ yóò wọ náà ọlọ́run ọba Allah adébìnrin mamata la yushriku billahi shay'an dakhala al-jannah adébìnrin gbogbo ẹni bá jáde láyé tọ́lọ̀ wá sànú ẹ̀ bọ́lọ̀ ológun irú ẹni yìí yóò wà nínú ẹni tí ó wà jẹ́ náà lọ́wọ́ ọ̀la àǹfààní sọ̀rọ̀ yà ló sọ fún ẹ̀ka fún wa pé ìtànkùlẹ̀ bọ́ ó kẹnu dùkẹ́ ẹ̀ máa takò sórí ta lọ ìtànkùlẹ̀ bọ́ ó kẹnu dùkẹ́ ẹ̀ máa sùn sá lọ ìtànkùlẹ̀ bọ́ òun náà ní pípọ̀ gbogbo tó bá ti yẹ fún ọfọ́ ọlọ́run tó yẹ kí ọlọ́run nìkan ní máa dá a ṣe kọ́ wá máa kàpẹ́ lómi ìlé ṣe yàtọ̀ sí àlá bóyá ó wà lọ́sọ́dọ̀ ń tọ̀ òun ni ó ti yẹ àbọ̀ nígbàgbọ́ pé àkóso tó burú kéèyàn ó ṣe wọ́n ní bọ́lá ọba aláwọ̀ wọlé ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé táwọn yẹn fi bọ́lá ọba aláwọ̀ wọlé òun náà ní ìjọsìn tó yẹ kọ́ fọ́lọ́ ọba ọ̀fẹ́ kírun ọ̀fẹ́ gbáwẹ̀ ọ̀fẹ́ yọ zàká ó ti yẹ ọba ń ṣe nítorí ẹlòmí yàtọ̀ sí àlá ẹgbọ́ kékeré lé wọ́n lé lẹ́yìn náà ọlọ́wọ́ ọba aláwọ̀ ní jẹ́ yàtọ̀ yẹ bákan náà bẹ́ẹ̀ bá ń wá ìrànlọ́wọ́ ìdáàbòbò gbẹ́nẹ́ láti ṣàlàyé protection ọ̀dọ́lọ́ la máa wá lọ arísìkí ọ̀dọ́lọ́ la máa wá lọ àmọ́ tó bá rẹ̀ èèyàn ọlọ́kùn gbà láàyè ilẹ̀ kéèyàn olóògùn fún àmọ́ tó bá wá gbéga àbọ̀ ń wá ìrànlọ́wọ́ àbọ̀ ń wá ìdáàbòbò ewé àtegbò lè ṣe é tọ́ ọba fi wá lọ sọ́dọ̀ ewé àtegbò ọ̀tún wà náà tán bọ́lọ́ ọba láwùjọ tọ́ ọba kú lórí ọlọ́run lórí yìí mo bí ọlọ́run subhanahu wa ta'ala fún mi àti ọlọ́run subhanahu wa ta'ala
kó sàlékún àgbọ́yé sí fún ẹ̀kọ́ ọ̀gá wa gbogbo ọ̀nà náà fi kó sẹ́bọ̀ ọlọ́ọ̀bà alámúsá tàwájú lórí ẹ̀ ọlọ́wọ́ fi wá sínú àwọn ẹlẹ́bọ̀ àbí Allah subhanahu wa ta'ala ìmọ̀lẹ̀ Islam tọ́lọ̀ ti fún wa ọlọ́mọ jẹ́ àpàdà sí àbúrò lórí ẹ̀mọ̀ àwọn tí ó ti rí ìmọ̀lẹ̀ Islam ọlọ́mọ àti ìmọ̀lẹ̀ Islam fún wa ọlọ́gbàrá ọlọ́mọ Allah àbí Allah subhanahu wa ta'ala fún wa ní adẹ́bọ̀ rẹ̀ ọlọ́mọ subhanahu wa ta'ala bá fi súnà nàbíyà mubarak jíjà àṣetán lọ́dọ̀ rẹ̀ lẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó sọ wá lórí rẹ̀ ọlọ́mọ sọ wá ní ọba jẹ́jẹ́ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب رب جنوبني وبني أن نعبد الأصنام رب